ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a máa play fún yín ẹ̀wẹ̀ ni ló jáde tó ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa ta ní gbogbo ẹ̀lẹ́ máa láǹfààní láti jẹ̀gbádùn lórí ìkànnì wa tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ́ like comment kẹ́ share ẹ lè máa jẹ́ wá àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì yìí ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè tẹ̀lé màá ṣùgbọ́n ìmọ̀ àti òye gẹ́gẹ́ sọ pé fídíò wọn alẹ́ tà máa play fún àtọ̀pọ̀lọpọ̀ evidence ta kó wá fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́kò. kí yín káàbọ̀ sí orí ètò Aare Almaroof ọmọ ọ̀ràn míyàn ọmọ gbájókòó jẹ́ àwòjókòó jẹ́ igbá tí òjókòó jẹ́ àtẹ àwo tí òjókòó jẹ́ àfàyà pẹrẹgẹdẹ ni ò bá jà wá. lórí ọ̀rọ̀ Aláàfin àti Ooni Ile Ife tó tún trend mo fẹ́ bá àwọn blogger wẹ́wẹ́wẹ́ àwọn ẹ̀sùn wẹ́wẹ́ blogger mo fẹ́ bá wọn sọ̀rọ̀. àsìkò tá a wà yìí kí oníkálukú sọ ọwọ́ agbẹ́jẹ́ ìmọ̀wọ́ àsìkò yìí ò ń ṣe àsìkò tá a fẹ́ kí Aláàfin àtọ̀ Ooni jà kò sí bí èèyàn ṣe lè máa jà lọ títí tí wọ́n ní parí ẹ̀. a máa rá àwọn ọlọ́pọlọ dúdú kan tó máa kọ padà wá sí kọ́mẹ́ǹtì mi láti sọ pé ṣèbí wọn ló dálé èmi kọ́ ni mo dá ẹni tẹ́lẹ̀ o. ìjà àgbà láàrin Aláàfin àtọ̀ Ooni Ife wọn tí ì bí mi o wọn tí ì bí wọn tó ń wò mí bẹ́ẹ̀ ni ń sọ̀rọ̀ 60-70 years tó ti wà ìdọ́ǹtè. àmọ́ kí la lè ṣe káwa tá a jẹ́ ọmọ Ọ̀yọ́ gangan àtàwọn tá a jẹ́ ọmọ Yorùbá ojúlówó tí ò fi ní sí wàhálà ègbé tí rẹ́gbẹ́. mo rí ìkan nínú àwọn brọ́dà wa blọ́gà kékeré kan ọlọ́run ajẹ́kẹ́ iná dàgbà ọ̀kẹ́ tó rú wa àwọn òmù níṣẹ́ bà wá ń sọ láti fún ìtún ayé ṣe ni kíní yóò lè pọ̀ ara yes. ẹjọ́ tí a bá ti rí anything pertaining to Aláàfin àti Ooni Ife ẹ jẹ́ ká máa so agbẹ́jẹ́mọ́wọ́. ẹni tó jẹ́ ráìtà Aláàfin àtẹni tó jẹ́ ráìtà Ooni Ife ẹ̀yin náà ẹ put ara yín together. nǹkan tẹ́ ẹ bá máa fi sínú ìwé ẹ máa kúrò kẹ́ ẹ tó post ẹ̀. mi ò bá ẹni kankan dá o àmọ́ wọ́n tó bá jẹ́ pé wọ́n ló ń kọ lẹ́tà fún Aláàfin tó dẹ́jẹ́ pé wọ́n tó ń kọ lẹ́tà fún Ooni Ile Ife ìwọ tó ń kọ lẹ́tà fún Aláké ìwọ tó ń kọ fáwùjalẹ̀ ìwọ tó ń kọ fún Olúbàdàn tó ń kọ fọba Èkó tó ń kọ fún Olúwo tó ń kọ fún gbogbo àwọn ọba Olówu Kéìta Olówu Kúta mo fẹ́ kí gbogbo yín kẹ́ mọ̀ yí pé fèrè tó bá fún yín òní kẹ́ fún ẹ má fi kún ẹ má yọ kúrò. one statement ó máa ń dalé ẹjọ́ rú statement ẹ̀yọ kan báyìí ó máa bà nǹkan jẹ́ because ẹni tó kọ nǹkan fún ẹ kò ní kó kọ́ bẹ́ẹ̀. tẹ́ bá dẹ̀ wo ẹ tún ìyẹn ẹ cross check kẹ́ wo nǹkan tó lè kọ́ sí wàhálà àfẹ́ wàhálà ńlẹ̀ Yorùbá mọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan Aare Almaroof èmi ò fẹ́ wàhálà mọ́. mo rí ṣó kan tọmọ ọ̀gbẹ́ni kan ṣe wọ́n tó bí méjì ọ̀tẹ̀gbẹ́ni kan tí mo kà níbi kíní nípa ọrọ̀ ajé tí wọ́n lọ ní Àbújá African kìnìkan whatever. Aláàfin àti Ooni ti pàdé ní reception wọ́n ti kíra wọn mo post ẹ̀ lánàá. àwọn kan tó wá ń jáde létà ló tó wá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé kíní yẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ní sùúrù. má ti torí pé o fẹ́ wo iye èèyàn tó fẹ́ wo ṣú ẹ gẹ́gẹ́ bí nǹkan táwọn èèyàn máa sọ fún mi wọ́n á ní ààrẹ gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn máa ba lọ́jọ́ iwájú máa bá nítorí pé mi ì ṣìkà mi ì dẹ̀ ní sọ nǹkan tí ò dáa nípa ẹnì kankan. àwọn kan ní ààrẹ you start it wọn ò tí ì bí mi wọn ò tí ì bí aláyẹ anybody ká ti mọ̀ pé wọ́n jìjàgbá láàrin Aláàfin àtọ̀ Ooni. àwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ àwọn gan ti kú lọ́mọdé àgbékọ́rùn lọ sóko. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run can you people please leave Aláàfin and Ooni Ife on the side. ẹ jẹ́ káwọn bàbá yìí ṣe nǹkan tí ó yẹ kán ṣe lásìkò. àwa ti kúrò nínú blogger tó ń jáde àbí tó ń sọ̀rọ̀ tó ń jáde tó ń repeat ọ̀rọ̀
last time tí Awíkoko tó lọ síbi kan táwọn ọmọ Ọ̀yọ́ rí àwọn obìnrin kan tó bu àwọn obìnrin ọmọ Ọ̀yọ́ ló bu èmi ló tún ta sí ó lóun fún mi red card wọ́n á rí i pé level èmi àti bọ̀bọ́ yẹn á jìnnà síra wa gan. If somebody like me láti máa bá Awíkoko argue mo tọra mi jẹ ni pé torí ọ̀nà tó fi ń jẹun nìyẹn òun ló ń fi ọ̀nà yẹn jẹun àwọn ò ní gbàdúrà kó bàjẹ́ despite kó máa ń ṣépè ìwọ tó bá dẹ̀ ṣépè pé máa mú ẹni tí ò bá rí tí ẹrù tó bá ń bu tán rẹ̀ jẹ ni tó bá wò sùsù tó ń ṣépè fún mi pé máa padà mú ẹ nítorí pé mi ò ṣẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ní reception t'Aláàfin àtọ Ọọ̀ni ti pàdé wọ́n ti kíra wọn wọ́n dìde wọ́n kíra wọn ó wà lórí péèjì mi náà láfítà àgbẹ̀yìn lẹ́nìkan ṣẹ̀ tó wá jáde lẹ́yìn tí bọ̀bọ́ yẹn ti rí ó ti kọ́kọ́ rí irọ́ níbi tó ti jókòó wọn àt'Aláàfin àtọ Ọọ̀ni ó tún wò ó l'Aláàfin òkè Ọọ̀ni Ọọ̀ni náà ṣe bẹ́ẹ̀ pé òun l'Aláàfin wọ́n ti kíra wọn what is wrong with you guys bí ṣe wà tí bá made any mistake tí bá ṣe láti tí bá make mistake I will come back láti wá apologize and that is the best way gbogbo nǹkan tá à ń ṣe we setting a record down fún àwọn ọmọ tá a bí ni bẹ́ẹ̀ ni àwọn ọmọ wa là ń set record fún wẹ́ Aláàfin lè ṣẹ̀ṣẹ̀ jẹ ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí brọ́dà mi sọ kò ṣe gbogbo nǹkan ló máa ti yé Aláàfin is here to know everybody ó ti lọ sọ́dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan which is tí mo mọ̀ yí pé ó máa fi Ọọ̀ni rìṣà ṣe eégún láti kẹ́yìn ìgbàlẹ̀ most ni Aláàfin máa débẹ̀ ó ti yé time tí Aláàfin fẹ́ débẹ̀ bàbá lòun wà ní ibì kan ó dẹ̀ ti ó ti wà nínú schedule ìgbà tí Ọọ̀ni ò dẹ̀ ti sínlé Aláàfin take another route ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká stop láti má dá wàhálà lẹ̀ láàrin wọn mọ́ gbogbo ìtawà gan sọ àti kò jẹ bẹ́ẹ̀ ni Aláàfin ló lórí o Ọọ̀ni ló lórí o Àwùjalẹ̀ ló lórí o Aláké ló lórí o Olúbàdàn ló lórí o àti kò jẹ ẹ̀rí pé ńgbàdàn tó ń sọ̀rọ̀ Ìbàdàn tí àwọn ọba Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tí wọ́n láwọn fẹ́ àwọn làwọn náà fẹ́ máa jẹ chairman ọba council nílẹ̀ Yorùbá ẹ̀rí pé nǹkan tí mo wá mo ti sọ̀rọ̀ tèmi mo ti kú òǹbẹ̀ àwọn tẹ́ bá ti rí tó bá ti ń pẹ́ lórí ọ̀rọ̀ ó ti di nǹkan míì like ọ̀nà Awíkoko ó ṣe show tó 21 f'Aláàfin ó tún wá máa la bẹ̀bẹ̀ mo mọ̀ pé ó máa gbọ́ Awíkoko reframe àwọn ọ̀rọ̀ ẹ dáadáa ọ̀rọ̀ tó bá máa sọ because o máa mọ̀ ni lẹ́yìn tó bá sọ̀rọ̀ tán wà wá one way of the other èmi mọ̀ pọ̀ bá kan ló pè é wípé kó wá lọ bẹ̀bẹ̀ torí ó máa padà jẹ̀bi ni torí ibi tó ń gbọ́rọ̀ yẹn lọ tó bá dìde sí ẹ odidi ìlú ló máa bá ẹ jà ọ̀rọ̀ ògùn kọ́ tó wọ́n máa rún ẹ ní nǹkan ẹ̀wọ̀n tó fẹ́ lọ wọ́n máa rún ẹ lọ wàlámdìlélàì pé o ti rí ọpọlọ ọba tó gbọ́n ó yé mi o mo dẹ̀ mọ ọba tó pè o mo mọ ọba tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun lẹ́nu ńgbà kan òun jam talk mo rí ọmọ ọba prince ọwádé mo rí ẹ ìwọ jam talk òun sọ̀rọ̀ gbagbagbagbagbagba gbogbo ọ̀rọ̀ tó ń sọ àwa kàn ń wò ẹ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n làwa jẹ́ sí ẹ a tún jù ẹ lọ lórí nẹ́ẹ̀tì àwọn òwálé ilé ìbú tí ọba Abímbọ́lá Akínmọ̀wádé kábíyèsí tó bá ṣẹ̀ṣẹ̀ jọba ìrìn tó ti rìn láàrin ọ̀nì 5 yẹn sí èní ó ṣèrìn kékeré ó ti jáde ó ti rọ́ba ó ti rí joyè ó ti rí pírẹsidẹ́ǹtì ó ti rí ex-president àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó ń láti mọ everything tó ń lọ like bàbá wa onírìṣà náà ẹ má dá wàhálà kankan lẹ̀ láàrin Aláàfin àti Ọọ̀ni mọ́ ẹ lọ wá iṣẹ́ ṣe you can post Aláàfin you can post Ọọ̀ni I can post anybody tó bá wù mí we are all Yorùbás nítorí pé
àwọn èèyàn máa ń ja ìjà afọ́jú mò ń jà lọ ìwọ tó o bá jẹ́ fans Aare Almaroof tó ti wà pẹ̀lú mi ti pẹ́, you know the kind of person I am. I don't keep grudges. I don't stay too long on the program. Unlike ìgbà tá a wà ní Yorùbá nation na lo 3 hours 4 hours. Then kí ni mo fẹ́ máa ṣe nígbà tó yẹ pé mo ò níṣẹ́. In few minutes n sì máa dìde máa lọ wẹ̀ ń lọ bí iṣẹ́ mi kò pẹ́ tá a jí náà. Bọ̀ kí ló dé tó yẹ pé ọ̀rọ̀ Aláàfin àtọ̀ Ọọ̀ni ni gbogbo yín lé kiri lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ wá ń wá àṣìṣe. Ẹni tó jọ̀gá yín ẹlẹ́nu já wáyà ó ti kúrò mi ó ti bẹ̀bẹ̀. Ẹ̀yin kéékèèké náà tẹ́ bá fẹ́ rain ẹ má fi trouble rain ẹ lọ wá àwọn olórin táwọn ò lójútì kì í ṣe àwọn bàbá wa ẹ má fi wọn pamọ́. Ẹ lè rí mi bẹ̀ tó nígbà tí mo rí one idiot kan ní Baltimore praise tó ń sọ̀rọ̀ jàgbàjàgbàǹgbà yẹn mo kàn ignore mo kàn rí pé máa yẹn dàgbà ni kò sọpọlọ lórí ẹ̀. Yes mo tún sọ Adébáyọ̀ mo tún sọ mo dẹ̀ ń dúró gbogbo ẹnu tó ní mo ń dúró jọ́ tó bá ti rí mi wọ́n bóyá o fẹ́ bá mi jà ni I want to know. Ẹ jẹ́ n sọ̀rọ̀ kan fún yín tí Jésù máa fi dé tánàbì máa fi tún yí padà tó máa fi jíǹde tí fún olókun asọ̀rọ̀ dayọ̀ máa tún sọ̀rọ̀ dayọ̀ di ọ̀túnla di ọjọ́ mẹ́rin Aláàfin àtọ̀ ní máa fún wọn ní rìgáàdì ni oníkálùkù wọn mọ pòsíṣàn wọn o ẹ gbàgbé bó ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni mi ò yọ sọ Aláàfin mọ ibi tó belong sí Ọọ̀ni ìrìṣà mọ ibi tó belong sí ẹ̀yin ẹ fi yẹn lẹ̀ láàrin wọn kọjọ máa yanjú ẹ̀. Last time mo bọ́ síta mo sọ fún mi pé wọ́n ń sọ̀rọ̀ ẹni wọ́n ń sọ̀rọ̀ àwọn dèdèrè oríṣiríṣi ọ̀dẹ̀ àyíkọ́ tiẹ̀ wá tó ń bá mi pò gan mo tẹ̀ ti gbàgbé orúkọ ẹ̀ àló tún láyà láyò tún bá mi pò lórí WhatsApp mo láti block ẹ ni torí mo rí pé máa yan ò níṣẹ́ olórí tó orí ẹ̀ ò pé tó dé ẹ̀ bá lórí tó pé èèyàn ò ní máa ò ní sọ̀sọ̀ títí ó tún lọ WhatsApp mi ó tún fẹ́ máa bú mi ń bẹ̀ ó dẹ̀ ló jù mí lọ lọ́jọ́ orí tó bá wá jù mí lọ wáyé tó ṣe wá apply wisdom kó apply ọpọlọ láti bá mi sọ̀rọ̀ àìmọye èèyàn tó send message sí máa ní Ààrẹ kí ni yóò lọ báyìí ẹ fi Aláàfin àti Ọọ̀ni ìrìṣà lẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ẹ lọ máa fídíò ní street kẹ́ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ayé ti pọ̀ tẹ́lẹ̀ nǹkan ọ̀nà tẹ́lẹ̀ fi rówó lórí íńtánẹ́ẹ̀tì pọ̀ ó lè píkì fídíò mi kó tún ọ̀rọ̀ yẹn sọ láì sí ebú bẹ́ẹ̀ kó ṣú ẹ̀ àwọn èèyàn á gbọ́ ọ̀rọ̀ tí wá ti dàbí tó bá ti rí píṣọ̀ wa kò ṣàmì ni tá a bá la gogo tí bá ní ẹ̀lú tí bá kò ní ẹ̀lú a máa rá àwọn tó ṣe a máa réyàn 100 tó ṣe máa wò pé kí làárẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ wa dàbí K1 the ultimate Saheed Òṣùpá àtàwẹ́wẹ́ Pàṣọ gbogbo àwọn olórin káàkiri bọ́dọ̀ wá ṣe rí nìyẹn àwọn olórin nílùú wa náà bí àwọn Ìsá Wàyíndé àwọn Àfíìsì Àdìgún àwọn bàbá wa nìbàdàn Mèrèǹgè Táyé Kọ́rẹ́nsì Ràṣídì Àyìndé bẹ́ẹ̀ lọ àwọn àtàwẹ́wẹ́ àtàtàgúngún àti Ṣọ̀mbọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ lọ ni tó bá ṣe páká ẹ máa gbọ́ tó o bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ táwọn èèyàn ti lè rí ọ̀rọ̀ mú nínú ọ̀rọ̀ definitely wọ́n máa wù ẹ́ let's stop sí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ tá a bá wá rẹ́ni tó rí ẹ̀ tó yí o tó tún ní nǹkan tá a rẹ̀ ń sọ yìí náà ò dáa tún bọ́ bí you know what mo máa ń wò pé kí n má ṣìkà mo mọ ibi tí máa rìpọ́ọ̀tì ẹ oṣù mẹ́ta ò ní rí fẹ́ wọ́n dẹ̀ máa confam á dẹ̀ ní máa gbé comment ẹ yẹn máa send ẹ sí wọn wọ́n á dẹ̀ ní nǹkan tó comment tó bá jẹ́ Yorùbá ló fi kọ́ máa túmọ̀ ẹ̀ fún wọn oṣù mẹ́ta ò ní wọ orí Facebook kódà ò ní lè comment but I don't want to do it because mo wí pé ìwọ̀fà lẹ́nu in tó bá wọ lẹ́nu ló lè sọ and believe anything on social media on your own risk ni believe anything lórí social media risk ẹni bó ṣe fẹ́ gbọ́ ẹ jẹ́ ká tọ́jú ilé ẹ̀yin obìnrin ẹ tọ́jú ọkọ yín o ọkọ wọn lóde ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú ìyàwó yín o ìyàwó gidi ṣọ̀wọ́n bẹ́ẹ̀ ni mi ò ní tànù lẹ́nìí.
tí bá fẹ́ sọ̀rọ̀ bóyá lọ́nà àbọ̀tún la mo fẹ́ sọ̀rọ̀ lórí ọkùnrin àti obìnrin àwọn ìgbésí ayé tó yẹ ká jọ máa gbé kò sẹ́ni tó perfect ìwọ̀nba tó bá rí lọ́wọ́ ọkùnrin kájú ọ̀kánjú ẹ̀ tó bá kájú ọ̀kánjú ẹ̀ àwa ọkùnrin tá a wà ń tarì a kàn máa nù ẹ́ pàṣán ni para ó máa padà lé ẹ padà á ní kí ló dé ibi tó filẹ̀ kí ló dé tó fi fọkùnrin náà lẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin náà the same thing tẹ́ bá treat ìyàwó anyhow at the end of the day wàá padà lọ fẹ́ wrong person ó ti yé ẹ jẹ́ ká tọ́jú ilé o but ẹ̀yin bàbá mi ò ní mo lọ́rọ̀ sọ fún kí n tó pa kínní in 5 minutes please ọkùnrin ẹ tọ́jú ilé yín ẹ tọ́jú ẹbí yín níwọ̀nba má parẹ́ nítorí ẹbí o tó bá parẹ́ nítorí ẹbí immediately tó bá ti kú báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà lórí ogún ẹ̀ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa kálà ẹ wo bó ṣe tó odidi gọ́vnọ̀ kú tán ẹ wo sàárè ìtàn sí yàrá ẹlòmíì ò dáa tó bẹ́ẹ̀ o sàárè ìtàn sí sí nínú owó wa náà ni o ìbí kan làwọn ọmọ ti dìde ń sìn nínú àwọn ọmọ ẹ̀ tó ti dìde ló ní àwọn máa pín ogún kọ́ lọ wú òkú bàbá ìwọ tó bá lágbára agbára ẹ̀ níwọ̀nba tó bá wà láyé ni o níjọ́ tó bá ti kú kò sí nǹkan kan mọ́ àmọ́ ipò tó bá wá ní oṣù ọkùnrin ní ẹni oṣù obìnrin ní ẹni oṣù ọmọdé ní ẹ oṣù àgbà ní ipò tó bá wà lẹ́nu tọ́jú kò yẹ dáadáa o tó bá lọ́kọ tó ń tọ́jú ẹ̀ tọ́jú ọkọ ẹ̀ o má ṣojú kòkòrò lọ́dọ̀ ọkùnrin mi o tó bá wá láya tí ayẹ náà ń tọ́jú ayẹ o má ṣojú kòkòrò o àwọn bàbá wa máa ń gbàdúrà kan wá ní ọkùnrin àjòjì obìnrin àjòjì kò ní wọnú ìdílé wa o ọ̀fẹ́ lóhùn fún anybody ọ̀fẹ́ ni ọ̀rọ̀ sísọ kódà ọ̀fẹ́ ni kéèyàn gba yìí láyé orí burúkú náà ọ̀fẹ́ ni láàrin èmi àti orí burúkú ò lè ṣe wá o wọ́n wá lè ní lọ́jọ́ ajé máa ń kóre lọ́tún ajé máa ń kóre lọ́sì ajé àtìlé àfilé tèmi àti àfiṣe gbogbo tó bá wù ẹ́ kó ṣàmì òmò tó ń kọjá lórí afẹ́fẹ́ tó bá wù ẹ́ kó ní ìmọ̀ jam tọ́kì ni bọ̀mọ̀ àwọn ẹ̀ rí i pé ọ̀rọ̀ tí mo gbé wá ẹ̀ rí i pé kò ń ṣaláriwo jẹ̀lẹ́ńkẹ́ ni ẹjọ́ tó rọ lọ́hùn ẹ fi Aláàfin àti Ọ̀nìrìṣà ẹ fi wọn lọ́rùn sílẹ̀ tẹ́ ẹ bá fẹ́ trend ẹ lọ lùkù iṣẹ́ mi láti ṣe leave these two giant king ẹ leave wọn alone and they are very young ẹ lè expect Aláké ẹ lè expect Awùjalẹ̀ ẹ lè expect ọba Ìbàdàn ẹ lè expect ọba Èkó ẹ lè expect wọn lórí íńtánẹ́ẹ̀tì náà wọ́n ti dàgbà bàbá wa Ọ̀nìrìṣà 50 something bàbá wa Aláàfin ó ṣe fẹ́ ṣe 50 ṣe rí pé second stage náà wà yẹn táwọn náà bá ti ń wọ 60 70 sìn tẹ́ bá ń gbọ́ kẹ́kẹ́ máa parire mọ́ wọn lẹ́nu àwọn náà máa rántí tán 20 years mo ṣẹ̀ṣẹ̀ jọba òkàn gẹ́gẹ́ bá ọkọ̀ sọ mú ká kọ́mẹ̀ntì Aláàfin lè gbadé sórí lẹ́nìí Ọlọ́run ti kọ́ ọmọ kó máa jọba Ọ̀nìrìṣà lè jáládé Ọlọ́run ti kọ́ ọmọ kó máa jọba ìwọ ò mọ nǹkan tọ́lọ̀ nǹkan mọ́mọ́ tí wọ́n ní kẹ́ tó máa ba yé àwọn èèyàn jẹ lórí íńtánẹ́ẹ̀tì ìwọ obìnrin tó ń sọ̀rọ̀ jàùjàù lórí ọlọ́ba tí ò kàn ẹ́ ọba tó mọ̀ ṣé wọ́n ti mọ̀ bóyá ọmọ ẹ ló sì máa fẹ́ ọba Aláàfin tó ń bọ̀ lọ́jọ́ iwájú ṣé wọ́n ti mọ̀ bóyá ọmọ ẹ ló máa fẹ́ Ọọ̀ni tó ń bọ̀ lọ́jọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ ló sì lọ́mọ 5 years gbogbo àwọn tá a wà ń bí kò sẹ́ni tó bá lo 100 years láyé mọ́ kò sí ìpè kọ́ tó bá lo 100 years sí láyé ọmọ máa ń kú lójú èèyàn ní gbàdúrà kéèyàn pẹ́ láyé jù ẹ jẹ́ ká sí mẹ́dọ̀ tá bá ti ń ṣe nǹkan ẹ jẹ́ ká fi ààyè sílẹ̀ fún ìjà kẹ́ lè tún ja ìjà míì gbogbo ohun tó bá wo oníkálukú kó sọ o kọ́mẹ́ǹtì tí mò ń kà mò ń rí o bọ̀ mi ìfẹ́ dáhùn ni o ṣé wá rí nǹkan kan tí mo mọ̀ láàrin wa àtèmi àtiwọ́ àti gbogbo wa oore ni kẹ́ jẹ́ ká ṣe ẹ tọrọ àlùbáríkà fọmọ yín tọrọ àlùbáríkà fọ́kọ ẹ tọrọ àlùbáríkà fún ìyàwó ẹ ilé ayé láti bá owó méjèèjì ló ń dá pọ́blẹ́mù lẹ̀ owó ògbò àtọ̀kọ́ astagfirullah.
ẹ má bínú pé mo lo èdè yẹn, mo ń láti lò rọ̀ nítorí pé àwọn ọmọ tó wà nísìn wọ́n ti gé etí wọn, wọn ò fẹ́ kẹ́ fi ẹ̀dà ọ̀rọ̀, wọn ọmọ tó mọ ẹ̀dà ọ̀rọ̀ wàláì. Àmọ́ gbogbo wa ẹ jẹ́ ká sí mẹ́dọ̀, ẹ̀yin ọmọ wa kéékèèké láti 15 lọ sókè, ọkìnní láti bíi 25 àbí láti 30, 25 wálé ẹ kéré, 30 wá 25 ẹ̀yin sọmọ yìí kéré mọ́, ẹ ṣọ́ra. Màá tó advice díẹ̀díẹ̀, ẹ̀yin ìyàwó ilé tẹ̀ ń ṣe olóṣù by style, tó bá ṣọ́ra wọn máa padà lu ẹni o, tó bá wá lu ẹ o máa padà fi lé yẹn lẹ̀ ni. Tí ó bá sì nǹkan mi lọ wá iṣẹ́ ṣe, lọ wá wúrúgbó kó ta kó jókòó. History tá à ń gbọ́ àti story tá à ń gbọ́ ó ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni àwọn obìnrin pín aago wọn kiri, ọkùnrin á kàn pè yín ní randomly, ọ̀pọ̀lọpọ̀ nínú yín kó sọ́wọ́ trap. My friend ọkọ yín gan ti mọ àwọn ìrìn tẹ́ ẹ̀ rìn, afọkùnrin mi kó trap yín ẹ wọbẹ̀. From there ilé ayé ti bàjẹ́ nìyẹn, kò sọ́kùnrin tó máa fẹ́ ẹ mọ́. Wọ́n wá ní single mother pọ̀, mo sì ń bọ̀ lórí single father later, but single mother ọ̀rọ̀ ẹ papọ̀ mọ́ra wọn ni ẹ rí pé mo mú lọ ẹ̀fà Aláàfin àtọ̀ Ooni Ile ọ̀rọ̀ wọn ni mò ń sọ o. But ìwọ tó bá jẹ́ single, ìwọ tó bá jẹ́ ìyàwó ilé lọ́ọ̀dẹ̀ ọkọ ẹ tó ní problem, farabalẹ̀ ń lé ọkọ ẹ o, farabalẹ̀ o. Tó bá lọ ṣe olóṣù by style, tọkọ bá ti mú ẹ, olóṣù yìí ò ní gbà ẹ sílé o. Òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ ni o. Agbára tọkùnrin ní ẹ̀yin ò ní o. Tó bá wà ní what man can do better, ẹ lè do better, irọ́ ni o. Má jẹ́ kán tún ẹ o. Báyìí kan tún ẹ kábàjọ bọ́ tá a sìn, èmi lè bọ́ ṣẹ́ẹ̀tì kí n fàyàrin o. Wọn bí ẹ̀dá kí wọ́n ní òwèrè náà máa pẹ́ o. Ìlọ́tìlẹ̀ lè ṣe tó wa. Mo lè wọ jeans kí wọ belt kí wọ trainers kí kàn bọ́ta láì wọṣọ, ọkọ̀ máa wò mí ni, sóbìnrin lè dán wò ni. Àtó bẹ́ẹ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin sísítà mi, ẹ kájú ọ̀kanjú ayín o. Kò sọ́kùnrin kankan ta. Ọkùnrin míì sìn ọgbọ́n bó ṣe máa káyàwó ẹ̀ tó rìnrìn ìranù tó máa lè jáde nítorí pé ẹ̀mí ẹ̀gbọ́n ògbé mọ́ná wà. Ẹ jẹ́ àfà wọn Aláàfin àtọ̀ Ooni Ile kan ríbi báwọn olórí wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni tó bá ríbi báwọn olórí wa sọ̀rọ̀, àwọn olórí wa ṣe díẹ̀díẹ̀. Gbogbo wa náà là ń pariwo pé kí ni impact Ooni, kí ni impact Aláàfin, kí ni impact Àwùjalẹ̀ Aláké, because èmi náà jókòó mo pé kí ni nǹkan tẹ́ fẹ́ káwọn bàbá yìí ṣe pẹ̀lú ọba tó jẹ́ ń sìn. Wọn ò ṣáà lè lẹ̀ wọ́n mọ́kù sílé. Ẹ jẹ́ káwọn náà dìde kó lọ sòótọ́ ọ̀rọ̀, kó sọ nǹkan tó máa mú ìlú wa dùn. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. Mi ì rí jù báyìí lọ lénìí. Tí bá ti rí any small thing tí mo fẹ́ sọ, I will come online. Gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń sọ lórí Aláàfin àtọ̀ Ooni, ẹ sí mẹ́dọ̀. Ẹ fi àwọn bàbá yìí lé ó ti tó gẹ́. Àwa ti sọ tiwa ti kúrò. Èwo lè ní ọ̀la, ọ̀túnla, jọ́ mẹ́rin, jọ́ márùn, jọ́ mẹ́fà, jọ́ méje, jọ́ mẹ́jọ, jọ́ mẹ́sàn, jọ́ mẹ́wàá. Ẹ wá jókòó sórí iṣẹ́ òkan. Ẹ wá ń jẹ́ kí ẹ wá jẹ́ káwọn èèyàn máa ríra wọn bíi pé Ọ̀yọ́ àti Ifẹ̀ wọ́n ríra wọn bí ọ̀tá, Ifẹ̀ àti Ìwó wọ́n ríra wọn bí ọ̀tá, Ìbàdàn àtọ̀yọ́ wọ́n ríra wọn bí ọ̀tá. Ẹ jẹ́ stop ẹ̀, ẹ má jẹ́ àbá nǹkan jẹ́. Ẹ fi takálà, ẹ fi ṣàpèjúwe. Ìwọ mélòó ló ti lọ wo nǹkan tó rí lọ bí àmsá ti sọ? Mo post ẹ̀ láàárọ̀ yìí, kò lọ títí o. Mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n. Wàláhì tàláhì ẹsẹ̀ mẹ́fà ni òní ogun ju 3 síta tí mo jókòó sórí èyí lọ. Ẹsẹ̀ mẹ́fà ni, kò sí bóyá fẹ́ gùn tó 3 síta. Ẹsẹ̀ mẹ́fà ni o. Olówó, olọ́lá, òní, oníyàwó, olọ́kọ, òní, okọ́lé, òkọ́lé, òra mọ́tò, òra mọ́tò. Ìyà jẹ́, ìyà ò jẹ́, wọ́n rẹ̀ bá. Ikú lópin o, ikú lópin. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o. God bless you.